gẹ́ ẹ̀yin wọ̀nyí èèyàn rádaràda ni wọ́n egbò wọn èèyàn rádaràda ni wọ́n ó tó gẹ́ ẹ ṣì ń ba yàrá yín jẹ́ ẹ̀bà síláàmù jẹ́ wàláhì ẹ̀bà síláàmù jẹ́ wàláhì ẹ̀bà síláàmù jẹ́ ẹ wá wé láwà ní fóbìnrin wọ́n fi láwà ní ó fi ń jó ijó òsìwò ní jó ṣé owó tẹ̀ ń wá wàláhì kò lè tẹ̀yìn lọ́wọ́ wàláhì mo fọ́lọ́run bá búra fún yín ẹ̀yẹ́ ba yàrá yín jẹ́ tẹ́yẹ́ ẹ̀ kàn ń sọra yín lẹ́nu ni wàláhì ẹ̀ ṣe mùsùlùmí wàláhì ẹ̀ ṣe mùsùlùmí gidi mùsùlùmí olórí kò lè ṣe léyìí tẹ́ ń ṣe yìí wàláhì ìwọ́n tó wá jọkùnrin òwọ́n náà wá wé láwà ní o tún wá tún lo nìkọ́ọ̀bù o tún fi sójú sáyé ló ń ṣe wàláhì òsì lẹ́ ń ṣe òsì wọ́n ń ṣe òsì wọ́n ń ṣe ìrégbè lẹ́ ń ṣe wàláhì rẹ̀ jọ́ sọ fún yín gbogbo dáadáa ń kọ yìí náà ẹ̀ ń fọ yín kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run o wàláhì ìbínú Ọlọ́run fọ ara wọn kọ lẹ́tà sí o tádà ò bá ṣẹlẹ̀ sẹ́lòmíì ẹ má bàa káàdó tá ń bí ngẹ́nẹ́ táwọn owó gẹ́lẹ́ àfáà ń gẹ́nẹ́ àwọn ilé yóò níran wàláhì wọn níran wọn á ní aníran bá ní wọn à lè ṣe mẹ́sẹ̀ẹ́sẹ̀ wàláhì wọn níran wàláhì wọn máa lè ráúráú ni wọn à níran wàláhì wọn máa lè ní wọn ẹ̀sìn bá yára yín jẹ́ tẹ́yẹ́ ẹ̀sìn kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run pé kí ìbínú Ọlọ́run kọ́ máa bọ̀ kó jọ adé bá yín ẹ dákun torí tọlọ́run gbogbo èyí tẹ̀sí yanmọ̀yànmọ́ lórí TikTok yìí náà àbí lórí YouTube náà ẹ sì bẹ̀rù Ọlọ́run irú ayé òsì wo lẹ̀ ń lò ṣé ẹ̀rẹ́ nìkan tó bá yín ṣe wá àṣìkà tó sọ̀rọ̀ Ọlọ́run fún yín ni àbọ̀ Ọlọ́run tẹ̀ ń gbọ́ káàkiri lórí rédíò náà àbí ibi àwọn tẹ̀síìrì náà kò tẹ́ yín lọ́rùn tó wàláhì ẹ̀yẹn kọ́ lẹ́tà sí ìbínú Ọlọ́run o wàláhì ẹ̀yẹn kọ́ lẹ́tà sí ìbínú Ọlọ́run ni tí ẹ̀ ń bá even Yorùbá ní ẹ̀ tó bá lójú tì àdìsá nàbíwá Muhammad sallallahu alayhi wa sallama ọ̀nà Yorùbá yálò kí lànà bí sọ òjíṣẹ́ Ọlọ́run ẹni tí ìkà àtìjẹ́ ń bẹ fún sallallahu alayhi wa sallama ó sọ pé islam testari personal masjid tí ẹ̀ bá ti lójú tì ní tó bá wù ní ọmọ ṣe o àìlójú tì wọn náà ló mọ sí rádàdà òsì wọn ṣe yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀yin náà mọ ṣàlẹ̀ káàkiri ó lè káàkiri tó mọ̀ wọ́n rí fọ́tò wọn nìyẹn àwòrán wọn nìyẹn wọ́n kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run náà ni ijó ìyàwó lẹ́ ń jó ijó ẹ̀sìn wo lẹ́ ń jó orí òfò wo lẹ́ ń kọ́ wàláhì ìlàsẹ̀ ẹ̀ bẹ̀rù Ọlọ́run tádà wọn má sì dé wàláhì súnmọ́ bíi láìlẹ̀ sí láìlẹ̀ ẹ̀ bẹ̀rù òkúta lẹ́sẹ̀ ẹ fẹ́ ba yàrá jẹ́ tẹ́yẹ́ wàláhì ẹ̀ bá sítáàmù jẹ́ wàláhì ẹ̀ bá sítáàmù jẹ́ wàláhì ọ̀fọ̀lọ́wọ́ àbúrò ẹ̀ bá sítáàmù jẹ́ o wàláhì ẹ̀ bá sítáàmù jẹ́ ẹ̀ ń ba yàrá yín jẹ́ ni ẹ̀ ń ba yà àwọn ọmọ yín jẹ́ ni wọ́n bá yà àwọn ọmọ wọn jẹ́ ni o wàláhì wọ́n bá yà àwọn ọmọ wọn jẹ́ ni nítorí ìdílé yìí gbogbo ọ̀tọ̀ bá ń lo fóònù lọ́wọ́ náà níwọ̀n tó ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọ èké lágbàlagbà ẹ má sí fóònù lò ẹ̀kọ́ tó ń dá ń bẹ́ẹ̀ bí fóònù kéèyàn gbá Al-Qur'an ọ̀ ń bẹ́ẹ̀ bí fóònù kéèyàn gbá di sànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí orí kùnúùtù gbọ́ nínú fóònù ọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí a máa ṣe tìláwàtul Qur'an lórí fóònù alhamdulillah gbogbo ìdá ìbí ṣe wàhálà yìí rẹ́gbẹ̀ ni Ọlọ́run ó dẹ̀ bí wọ́n léèrè wàhálà Ọlọ́run ó bí wọ́n léèrè gbogbo àtàwọn bá ń wo píṣọ̀ yìí wò wọ́n dáadáa Ọlọ́run ó bí wọ́n léèrè ẹ dákun nítorí tọ́ta bá ń wówó náà ẹ já fi dàkà ìwọ owó wa o owó àlàálì ń bẹ tọ́lọ́run lè fún yàn ẹ tọ́lọ́run ó fún lówó láàárọ̀ kò ní fún lọ́sàn-án ẹ tọ́lọ́run ó fún lọ́sàn-án kò ní fún lálẹ́ ẹ tọ́lọ́run ó fún lálẹ́ kò ní fún lóru ẹ já dúró ká ṣe dùn ha ẹ já bẹ lọ́hùn táwa ti bẹ lọ́hùn ẹ rí i pé pẹ̀lú ògo tọ́lọ́hùn ẹ rí i pé ìgbésí ayé wọ́n rọrùn bẹ́ẹ̀ sáà ń wo yìí ẹ̀yin náà mọ̀ success orí péjì yìí Imam Olúwakẹ́mi TV Imam 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 Olúwakẹ́mi TV ẹ jẹ́ ká gbìyànjú láti subscribe sórí ẹ̀ káàdà wà nípa náà gbìyànjú parí sẹ́ndì ẹ̀ ẹ jẹ́ àṣà ẹ̀dá bòdálẹ̀ fà á táwa ti bòdálẹ̀ yẹjọ́ ọmọdé orí ọ̀fẹ́ fún gbogbo àwọn tí ẹ pé wọ́n kù díẹ̀ káàtó tí wọ́n ń ṣèwà dáadáa lórí tẹlifóònù lórí TikTok ni o YouTube ni o Instagram ni o Facebook ni o ó ṣeé ṣe káwo kan ni o kí àwùjọ ṣe kéde o kí ìbàjẹ́ ṣe kéde o ó dínkù láwùjọ wa ó bẹ̀yìn mọ̀dẹ̀rọ̀ yìí ó tó gẹ́ o ó tó gẹ́ o ó tó gẹ́ o lẹ́yìn eléyìí wàláì súnmọ́ bíi láìlẹ̀ tí láìláìlá wà ọ̀rọ̀ dáa tó padà gbọ́ lẹ́nu mi yóò tún jù báyìí lọ nítorí ìdí eléyìí Ọlọ́run dé kí gbogbo owó sórí rẹ o inshallah ẹja fọ káàkiri pẹ̀lú ògo tó lọ bẹ́ẹ̀ ṣe ń fọn yẹn ọmọ yín ò ní kú ìyàwó yín ò ní kú ọkọ yín ò ní kú iṣẹ́ yín ò ní dàrú kò ń gẹ́rẹ́ yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa inshallah wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.